ẹ̀yin èèyàn wa eléyìí tún lágbára o ẹ mọ̀ wò pé kí ni mo tún mú wá lórí ọ̀tẹ̀ yìí àbí ọ̀rọ̀ justice for Mohbad yìí ni orí ẹ̀ náà la ṣì wà àìkú òun bẹ̀ rárá bí Mohbad ò bá ti rí justice ṣe ẹ̀ àní gbogbo ọkàn àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí ọkàn wọn ò ní balẹ̀ ẹ wò Wunmi àti Primeboy náà tún ti dojú ìjà kọra wọn báyìí o eléyìí lágbára gidi gan níṣẹ́ ọ̀rọ̀ tó ṣẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni mo tún ní kí n wá já ẹ̀yin tèmi sí ẹ máa bá mi ká lọ. ẹ káàbọ̀ sí Digi Naija television fún gbogbo ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ má gbàgbé o ẹ bá wa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like fídíò wa gbogbo ohun tẹ́ ẹ bá ní lọ́kàn nípa tá a tún mú wá lónìí tá a tún wá bá yín sọ ẹ mọ̀ sọ sí kọ́mẹ̀ntì kẹ̀sì mọ̀ pé fídíò yìí sọwọ́ sí gbogbo àwọn tí ò bá tí ì rí náà tẹ́lẹ̀ káwọn náà lè mọ̀ gbọ́n pa ṣe é rí ìtakùrọ̀sọ kan ń lọ láàrin Wunmi àti Primeboy tó ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́ Mohbad ọ̀rẹ́ ìgbà kékeré rẹ̀ ni o táwọn ọlọ́pàá mú lọ́jọ́ sí tí wọ́n sọ wípé àwọn fúnra sí pó lọ́wọ́ nínú ikú Mohbad ṣèbẹ́yẹ èèyàn rántí báwọn ọlọ́pàá fi fọ́tò rẹ̀ síta ń gbà yẹn tán sọ pé wanted ni Primeboy jẹ́ kó yé wa nínú fídíò yìí màá fi fídíò yẹn hàn yín báyìí Primeboy jẹ́ kó yé wa wípé àní ṣé àwọn ọlọ́pàá ṣèbí wọ́n mọ details òun wọ́n mọ ilé òun wọ́n mọ̀nà òun wọ́n wọ́n pè òun lórí aago kan pé lágbájá o à ń wá ẹ ní àgọ́ ọlọ́pàá o yọjú sí wa o ó ní òṣàdédé lòun kàn rí ara òun lórí íńtánẹ́ẹ̀tì pé wọ́n wà ń káàkiri ó ní wọ́n gbà tí wọ́n tún wá sọ ọ́ náà sọ pé àwọn mẹ́sẹ̀jì òun ní WhatsApp ẹ̀yin náà ṣe ẹ dẹ́kun sórí WhatsApp lókù tí àwọn ọlọ́pàá Nàìjíríà wá ti ń operate báyìí tán ti ń mú àwọn èèyàn ẹni tẹ́ ẹ fúnra sí wípé ọ̀daràn ni ó lọ́wọ́ nínú ikú murder case là ń sọ yìí ó lọ́wọ́ nínú ikú tó pa èèyàn kan ẹ wá lọ mẹ́sẹ̀jì ní WhatsApp ṣé ni n kò take yín serious ìyín òun ọ̀tọ̀ ṣé tí wọ́n á rí Primeboy ló wá ṣàlàyé fún wa nínú fídíò tó ń ṣe síta yẹn pé ipe gbogbo ohun tí Wunmi ń sọ pé CCTV tó wà nílé Mohbad ò ṣiṣẹ́ ó ní irọ́ pátápátá ni gbogbo ẹ̀ ó ní CCTV ń ṣiṣẹ́ ó ní kódà Mohbad gan kó tó jáde láyé ó ló kọ̀ǹfàmù fóun pé CCTV yẹn ń ṣiṣẹ́ pé kí ló dé tí Wunmi ṣe wá mọ parọ́ pé CCTV ọ̀hún ò ṣiṣẹ́ Wunmi náà wá fún lésì ọ̀rọ̀ pé ebi ló ń pa káwọn èèyàn mọ̀ dá lóhùn nǹkan kan pé tí ìbá ṣe ebi ló ń pa ṣé yóò lò mọ́ seek attention lórí social media àwọn méjì tí wàá sọ di gbàgbọ́s láàrin ara wọn èmi sì mọ̀ pé pẹ̀lú gbogbo ohun tá à ń rí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí ṣe nǹkan kan wà nídìí ikú tó pa Mohbad tó yìí ṣe pé gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run ó bá wa tú síta ẹ tètè kọ́kọ́ fi fídíò ọ̀hún síta báyìí kẹ́ gbogbo àlàyé tí Primeboy ṣe. fọkàn sí ibi olóyìnbó wa ń bọ̀ tàwọn sọ pé don't why will you tell people why will you be telling people to be against me why do you even know if you have a video of where me and your husband fought ọkọ ẹ ló ń bá mi jà now I have the right to sue you mo ní right láti sue ẹ mo ní right láti sue any fucking body I have the right to sue anybody I want mo lè sue ọlọ́pàá gan ẹ post me wanted for no reason why kill and hide yes I have the right to sue anybody I can sue anybody yes I can sue you ṣebí this is my country Nigeria wọn Nigeria ni mi ṣe fẹ́ fọwọ́ ọlá gbá mi lójú ni for you to even call my name at first ní pé kinní kan ẹ tún lọ sí corona inquest ẹ tún dárúkọ who kill your brother ẹ tún dárúkọ ọwọ́ a tún lọ sí court ẹ̀ ń bẹ̀ ní prime lẹ́yìn tẹ lọ ọmọlọ́mọ tẹ lọ torí ẹ̀ bá bẹ́ẹ̀ ń lé tán ẹ wá wá ẹni tẹ máa dílé ẹrù tẹ wá báyìí ẹrù tẹ báyìí rárá kó tó ń dùn mí nìyẹn ẹrù báyìí rárá ẹrù báyìí o níbẹ̀rù Ọlọ́run pa níbẹ̀rù Ọlọ́run náà. Primeboy báwo ni. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí justice ní gbogbo wa ń wá. ilé ò ní bẹ̀rù Ọlọ́run náà. nínú mọ́tà yìí justice for Mohbad a máa rí ẹ̀gbọ́n ajé lọ́wọ́ tàwa yìí. driver ẹyọ kan nìkan ló lè wà nù bọ́ọ̀sì yìí at this time brekete ni driver
gbogbo wa la mọ̀ kò nǹkan tó sí ṣẹ́gbà ṣẹlẹ̀. ọkàn bí ọkàn ṣé bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ló tún mi fún ni ṣé bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ló jẹ́ kí Wunmi sọ̀rọ̀ ni kí ni mo ti sọ tó ti fún mi feedback àtijọ́ ìtí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ń sọ̀rọ̀ kò tẹ̀ jáde kó ní don't answer bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ Primeboy a ṣé lè wá wá jẹ́ sí mi ló sọ online pé don't answer ní me sùúrù bẹ́ẹ̀ don't ṣàlàyé answer fún me. mi. A lè wá sí online ká sọ̀rọ̀ wọ́n máa screen record wọ́n máa post ẹ̀ àwọn tó máa let them pawó post bẹ́ẹ̀ now I wọ́n want máa that pawó. posting n fẹ́ kó máa lọ fà sí àsíá. But office kinní kan wà tó ń pè ní office. Post me. Yeah, but wow. Ṣé I'm not scared of you guys. Post me. Kò sígbà tí mi ní blow. Kò sígbà tí mi ní stream trend. 3k. Wà á blow lórúkọ stream Jésù. stream 1k. Kí ni ìyàtọ̀ ní méjì? So wetin go do for brekete? Primeboy as a spiritual advice pé brekete he came to Ikorodu mọ̀ kò ní communication pẹ̀lú ẹ̀. Kò ní hallelujah kò ní communication pẹ̀lú ẹ̀ kò dẹ̀ réyàn tó lè connect pẹ̀lú ẹ̀ pé ogun yẹn ti ṣẹ́ already. Understand? Wọ́n gbọ́ yẹn gan olùṣọ́mú wa pẹ̀lú yìí. Ogun táwọn lé yìí ó ti ṣẹ́ already. A fẹ́ kó waste time o bọ́n pé brekete kógun yẹn ṣẹ́ once and for all. Brekete máa reach IG gbogbo dirty things tọkọ nípa orúkọ ẹ yẹn gbogbo ẹ̀ á kúrò. Jésù Olúwa wa please take it very serious. Take it very serious. Aláyé ẹ̀gbọ́n olùṣọ́ wọn ò ní dùn burúkú mọ́ wa ọmọ yẹn báwo ló ṣe at first wọ́n wá béèrè pé kinní kan ní ó dáa I was crying about my friend ké kinní kan kò dédé ríra mi náà láì pé he fought with a friend in Ikorodu and the friend hit him with jazz. Ọlọ́pàá ò pè ẹ́ wọ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni sáìdì. Orí mi kọ́kọ́ yanu there's a way ọlọ́pàá wá sọ pé àwọn mẹ́sẹ̀gì mi WhatsApp níbo lọ́lọ́pàá Nàìjíríà ti máa ń ṣiṣẹ́ through WhatsApp níbo lọ́lọ́pàá Nàìjíríà ti. There should be an invitation letter ẹ̀gbọ́n ẹlẹ́sọ̀ olùsẹ̀d wọ́n fi àdírẹ́sì ibi tí mò ń gbé wọ́n fi sí wanted wọ́n fi gbogbo nọ́mbà mi méjèèjì tí mò ń lò wọ́n fi sínú ẹ̀ wọ́n fi ṣé ẹ̀ gbọ́ mi wọ́n fi shape orí mi wọ́n fi sínú wanted wọ́n fi shape ojú mi wọ́n fi sí wanted so kí ló dé tẹ̀ ṣe lè locate mi ìgbà tẹ́ ti ní gbogbo information mi. Ìyẹn ló ń pè ìyẹn ló ń pè conspiracy when the word focus on me ní sùúrù ẹ̀gbọ́n olùṣọ́ wọ́n rò pé tí gbogbo word yẹn bá ti focus on me tán káwọn wá rò pé ó yá let's just take him down instant ká dẹ̀ sáré dúnbò ẹ̀bí ẹran. Exactly. ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà ń gbọ́ ṣẹ́yìn gbọ́ gbogbo nǹkan tí Primeboy ń sọ wọn ẹnìkan advice ẹ̀ pé kó lọ sórí brekete Primeboy lòun ò ní lọ sí brekete o ó ní sí brekete bá fẹ́ ọ̀rọ̀ ó gbọ́ lẹ́nu òun ó ní kó pè òun ní òun ò níbì kankan tóun ò lọ ṣẹ́yìn èèyàn náà ti wá rí báyìí pé àníṣe kí Mohbad mọ̀ bá wàá fún wọn ní kó túbọ̀ mọ̀ tanná mọ́ pressure ọ̀hún dáadáa títí tá a fi rí justice níṣẹ́ kó mọ pressure wọn gidi ní o ọkàn gbogbo wọn ò sì ní balẹ̀ ẹ wo títí dìgbà míì tèmi ó tún mú update mi wá fún yín ẹ má gbàgbé Digi Naija television lẹ́wà ẹ máa bá wa subscribe kẹ́ ẹ máa like kẹ́ ẹ máa comment kẹ́ ẹ máa share fídíò wa káàkiri ó dàbọ̀.